Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ti wà nínú hílàhílo báyìí o ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027. Wàhálà bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú SDP lẹ́yìn tí wọ́n já ìwé lọ́gbélé fún alága ẹgbẹ́ náà. Níṣe làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti Labour ń fi ojoojúmọ́ fi inú ẹgbẹ́ náà sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ìpínyà ti dé bá Amaechi, Atiku àti El-Rufai lórí ẹgbẹ́ òṣèlú aláṣepọ̀. Ààrẹ Tinubu ti pè fún kí wọ́n fẹ́ àjọṣepọ̀ lórí ìdàgbàsókè àti ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ohun ọ̀sìn lójú sí i. Aya ààrẹ orílẹ̀-èdè yìí àti ààrẹ Tinubu fúnra ẹ̀ gbàlejò ọbabìnrin Mary tó jẹ́ Elizabeth ti orílẹ̀-èdè Denmark. Àjọṣepọ̀ ìdókòòwò láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìpàdé ìgbìmọ̀ láti fìdí ìdàgbàsókè ọrọ̀ ajé múlẹ̀ dáadáa. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti kéde wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọ̀daràn 53 tí wọ́n ní ohun ṣe pẹ̀lú ìkọlù àti ìpànìyàn nípakúpa tó wáyé ní ìpínlẹ̀ Benue àti Plateau. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti kéde ọjọ́ 7 oṣù kẹwàá ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò dájọ́ Adéwùnmí Ògúnsọ̀yà tó jẹ́ alága iléeṣẹ́ MultiChoice àti John Ugbe tóun jẹ́ olùdarí àti olùdásílẹ̀ iléeṣẹ́ ọ̀hún àtàwọn míì látàrí pé wọ́n tàpá sí òfin àjọ FCCPC ti ọdún 2015. Àná ọjọ́ Ìṣẹ́gun ni adelé alága ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Umar Damagum kó àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà sòdí lọ sí olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò INEC l'Àbújá láti jókòó ṣèpàdé lórí wàhálà ipò akọ̀wé ẹgbẹ́ náà tó ń jà nílẹ̀. Látàrí ìpànìyàn tó wáyé ní ìpínlẹ̀ Benue, iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí ti ní kò sí ohun tó jọ ìròyìn tó jà kiri pé ọ̀gá àgbà iléeṣẹ́ ológun orílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀gágun Christopher Musa nàka ẹ̀bi sí àwọn tó fi ara kááṣá níbi ìkọlù míì tó wáyé ní ìpínlẹ̀ náà. Orílẹ̀‐èdè Russia ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ àti ilé ìwòsàn lórílẹ̀‐èdè Ukraine. Ènìyàn 11 ló gbẹ̀mí mì nígbà táwọn bíi 100 fi ara pa. Ìròyìn eré ìdárayá. Liam Delap mi àwọn rẹ̀ àkọ́kọ́ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea láti yanyan sí ìpele kòmẹ́sì ọyọ lẹ́yìn tó na ẹgbẹ́ agbábọ́ọ̀lù ES Tunis nínú ìdíje Club World Cup. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.